Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá yìí, ó jẹ́ nǹkan tó báyàn lẹ́rù, ó dẹ̀ jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ listen sí, especially àwọn tí wọ́n bá jẹ́ Muslim lọ́kùnrin lóbìnrin, tí wọ́n bá ń wá aláàánú nípa ẹni tí ó fẹ́ rán wọn lọ sí Hajj, kẹ́ mọ irú àdéhùn tí ẹ fẹ́ bá onítọ̀hún ṣe. Just of recent, mo come across a fídíò kan ní page ọmọ Shehu, credit to him, and mo come across fídíò kan náà ní page Alhaji Almaroof. So ti ọmọ Shehu ni mo kọ́kọ́ come across tí mo rí, but ọ̀rọ̀ yẹn ó rí bákan, ó yà mí lẹ́nu because ìgbà tí nítorí pé a fẹ́ ṣe Hajj, because Ọlọ́run náà sọ, Ọlọ́run dẹ̀ fi sí number last nínú òpó Islam wípé téèyàn bá nípa ní kéèyàn ó lọ síbẹ̀ láti lọ jọ́sìn. But àwọn míì wọ́n ti pọ́n ní tipátipá, wọ́n ti pọ́n ní dandan wípé táwọn ò bá lọ ọ̀rọ̀ ò rọjú. Àwọn míì wọ́n wá gbogbo means láti lè ṣe Hajj tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí ọmọ Shehu tí ó sọ, because ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tí ó báyàn lẹ́rù. Kéèyàn lọ sí Hajj, àwọn aṣọ tí wọ́n fi máa ń ṣe, tí wọ́n fi máa ń tàwáàfù yẹn, kó ti torí pé bóyá ìwọ ló rán ẹni yẹn, kó wá ní tó bá ti dé pé kó fún ẹ, kí ló fẹ́ fi ṣe? Definitely ríran tó rán ẹni yẹn pé kó lọ jọ́sìn fọ́lọ́run, ó ní ìwà burúkú, ó ní plan tó ti ní fún ẹni yẹn. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. A máa play fídíò ọmọ Shehu fún yín, and then fídíò tí mo come across ní page Alhaji Almaroof náà, a máa play yẹn náà fún yín kẹ́ ẹ gbọ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe ń fi tipá wá owó lọ́nà tí ò tọ́, tó jẹ́ pé ilé ayé, ilé asán, ilé ayé tó jẹ́ pé a fi lẹ̀ lọ́jọ́ kan ní bá a fẹ́ bá a kọ. So ẹ jẹ́ ká gbọ́rọ̀. Ẹ̀rẹ́kùn ta lọ́rán tí a sọ yẹ́rẹ́mù tí wọ́n ró sára ní Mẹ́kà tí wọ́n fi ń ṣiṣẹ́ yìí. Ẹ̀yin tẹ́ bá lọ Hajj ọ̀rọ̀ yìí, ẹ̀rẹ́kùn ẹ̀yà be careful lérí ẹ̀, especially ẹ̀yin tí wọ́n rán lọ torí pé nǹkan ti wọ ayé wa. Ẹni tí ó bá rán lọ Hajj lọ́fẹ̀ẹ́ tí bá ti ń bọ́ drag aṣọ ìpínlẹ̀ ọba rẹ̀ ó fi lówó lọ́wọ́, dákun ọ̀ọ́yà yọ̀ǹda rẹ̀ bí ọba rán ẹlòmíì ọ̀rọ̀ má para rẹ̀ láì tọ́jọ́ dákun torí Hajj. Ara Hajj kan bẹ́ẹ̀ lérí aṣọ yìí, àṣírí rẹ̀ ti tú báyìí. Ìran yẹn lọ Hajj pẹ̀lú agreement pé tẹ́ ẹ bá dé èyí mọ̀ gbàsọ̀ lọ́wọ́ yín. Ìkànnì bá sọ fún bàbá rẹ̀ sí àbá tẹ́ ẹ bá ti dé ẹ má fi aṣọ lé lọ́wọ́, ẹ̀ra tuntun mi bọ̀ ni. Wọ́n sì ń dé Nàìjíríà padà dé, wọ́n ń béèrè aṣọ ni pé ọya aṣọ yín rà. Wọ́n wá mú tuntun, wọ́n sì fi lé lọ́wọ́, èyí tó fi ṣiṣẹ́ lọ́hùn ó fi pamọ́, ó fi tún lé lọ́wọ́ yìí dé. Alhaji ń fọ́ ọkàn báyìí, ìsì máa kó di change ẹ̀ pé ẹ change aṣọ yìí. Tẹ́ ẹ bá sì fi original wọn lẹ̀ ẹ kàn nínú yọ. Alhaji ológun owó, ìdá kan èṣù, ìdá kan àlìjànú, ìdá kan Ọ̀rúnmìlà. Bàbá ti rẹ́ni tó fẹ́ ràn ọ́ lọ Hajj tí ń bọ́ gbàdúrà pé tó bá dé òun ọgbà sọ lọ́wọ́ rẹ̀ ọ̀ọ́yà pátì kọ́ ọmọ kúlẹ̀ ìtọ́jọ́. Ẹnìkan ò ní béèrè aṣọ rẹ̀ lọ́wọ́ èèyàn pé tó bá dé pò wọ́n gbà ológun owó ni. Àní ní. Ẹ ṣeun. Alhaji kan Alhaji Ajísafẹ́ bóyá mọ̀ Alhaji Ajísafẹ́ Alhaji Ajísafẹ́ ní Owódé Yewa Ìdíròkò, Owódé Ìdíròkò. Yes, kí ló fẹ́lẹ̀ sí? Ẹ má bínú, wọ́n mú ọ̀rọ̀ kan wá fún wa tó jẹ wá lójú. Alhaji tẹ́ ń gbọ́ mi yé? Mo ń gbọ́ mi tó fẹ́lẹ̀. Ìdí òkèlè náà ni pé wọ́n ní ẹ̀rán àwọn èèyàn lọ sí Mẹ́kà sí lódò ní ìsà. Bẹ́ẹ̀ni. Wọ́n lẹ́rán àwọn èèyàn lọ sí Mẹ́kà. Bẹ́ẹ̀ni. Wọ́n ní tẹ́tí ń ṣe ní ìsìn wọn ló tọ́dún mélòó sẹ́yìn. Bí o kó lùwà sí ni wọ́n ní pé kí wọ́n ṣe fún èèyàn yẹn. Bọ́ọ̀lù ń bó ṣe rán yín kẹ́ ẹ máa ṣe fáwọn èèyàn nu. Bẹ́ẹ̀ni. A gbọ́dọ̀ fi owó sí aláìní fún ṣe ìtọrẹ àánú fún àwọn ọ̀dọ́ káwọn èèyàn lọ sí Mẹ́kà. Kábíyèsí Ọlọ́run. Alhaji Lukman. Ẹ̀yẹ́ ẹ̀sùn ẹgbẹ́ ọ̀hún kí ló wá mú gẹ́gẹ́. Ọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ àtẹ̀jẹ̀jẹ̀ fúnra wa ẹ̀dá kùtù lọ́lọ́. Wọ́n understand mi. Ẹ̀wọ̀n understand mi. Bẹ́ẹ̀ni. Wọ́n ní tí wọ́n ti Mẹ́kà dé, wọ́n ní ẹ̀ máa ń béèrè kinní kan lọ́wọ́ wọn. Kí ni nǹkan náà sà? Béèrè kíni ọ̀? Wọ́n ní tí wọ́n ti Mẹ́kà dé gbogbo wọn tẹ́ rán. Wọ́n ní ẹ̀ máa béèrè kinní kan lọ́wọ́. Kílẹ̀ yìí mọ̀ pé máa ń béèrè gẹ́gẹ́ bí àbọ̀ Mẹ́kà wọn. Kí ni mo béèrè? Àbá ọba afẹjọ́ sọ yìí òun kẹta ni mo béèrè ni. Alhaji ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa ẹ̀dá kòtòrò ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ náà èmi lè sọ ọmọdé mọ́ o lọ́jọ́ orí o. Ẹ jẹ́ ká ṣe. Ẹ máa yí ọjọ́ orí mi ìdúró òmùdé mọ́ ojú orí yín.
Alhaji Lukman. Nígbà yìí Ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa. Ṣé rí ọ̀rọ̀ yìí èmi fẹ́ ká ṣe ní tùbínùbí bẹ́ẹ̀ nǹkan tá a lè wọ́n ní kódà ẹ̀ńtírẹ́tì ẹ̀ wípé tí ò bá fi ilẹ̀ kó tó di ájì tó ń bọ̀ yóò kan ìbínú yọ. ilé mi kan lọ sẹ́nìkan mo ní ẹ̀tọ́ láti ràn lọ síbẹ̀ mo ní ẹ̀tọ́ láti béèrè kẹ́tí mo béèrè ṣé 10 million ó ti ọmọdé wí mi ìyàbí bá mi rán lọ náà. Alhaji ẹ̀mí kan lọ fẹ́ nìkan. Bẹ́ẹ̀ ni mo sọ. Àmì ẹ̀yin náà lè gba 10 million fún ilé ẹ̀ kẹ́tí rẹ̀yìn lọ ẹ̀ ní bẹ́ẹ̀ nìkan tó bá yẹ ó sáà ní kàtà jọ̀sọ́ ó ti kó tó lọ. Ó ti wá náà jọ sọ yín kó tó lọ. Alhaji. Ẹ dákun ẹ jẹ́ ká èmi ò ọ̀dà náà kí ni mission yín pẹ̀lú nǹkan tẹ́ ń béèrè o kí lẹ fẹ́ fi ṣe. nǹkan tí mo bí èmi tí mo rán lọ ó ti wọ́n ní nǹkan tá a jọ sọ. ó nìkan tí ẹ jẹ́ nǹkan tá a jọ sọ bẹ́ẹ̀ ni. Alhaji bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ ń béèrè aṣọ haram tó fi ṣe wàhálà lóhùn. Mo lẹ́tọ̀ọ́ láti béèrè ẹ̀ ó ní nǹkan tá a jọ sọ náà. Tẹ́lẹ̀ ìjọba kó 10 million fún ìyàgbẹ́ yóò rẹ̀ ní ẹ̀dí tẹ́lẹ̀ kẹta ẹ̀jẹ̀ ìjọsọ́ ni. Èyàn bíi márùn-ún ẹ̀ tí ó 10 million lọ́nà márùn-ún náà. Orí òun sọ́nà lè ń ṣe fún àbẹ́sù. Ẹ̀yẹ fi yẹn sílẹ̀. Kí n fi yẹn lẹ̀ Alhaji. Ẹ fi yẹn sílẹ̀. Ọlọ́run ló tó sìn. La ilaha illallah. Ọlọ́run ló tó ń sìn. Bẹ́ẹ̀ ni náà, tá a bá dọ̀rùn láti tó máa mọ ẹni tó bá ń sin Ọlọ́run. Tá a bá dọ̀rùn láti tó ẹni tó ń sin lọ́hùn. Bẹ́ẹ̀ ni. Alhaji ọ̀dà pé bí mo ṣe ń gbúrò yín ẹ kéwú díẹ̀ àbí. Àánú àgbà ni kiri kọjá. Kí lẹ fẹ́ gbà lé ayé tẹ́ ẹ̀ nírí gbà lọ́rùn. Alhaji, màá kọ́ ti dẹ́kun ilé tí o. Ṣé ìwé ti ẹ̀gbọ́n báyìí? Màá kọ́ ti dẹ́kun ilé tí o. Ó bá wù mí orí rédíò lẹ́tí sẹ́lórí tó. Ẹ̀gbọ́n mi sáfẹ́fẹ́. Màá kọ́ ti dẹ́kun ilé tí o. Ẹ̀kọ́ tẹ̀ kiri. Mo rẹ̀ fẹ́ tì í tó. Tó yẹ kí ẹ̀yin náà fi wọ́n lẹ́yìn ẹ̀fí wọ́n ti nǹkan fún ìyàbí mi. Aláàjì ẹ̀kọ́ lórí fẹ́ẹ́ fún mi jọ. Allahu Akbar, Allahu Akbar. Lovers all over the world, ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ̀ ṣe rí ojú ayé àbẹ́ rí ojú ayé ibi tí ayé dé dúró lẹ́nìí ni kò wá sí ọ̀nà tí àwọn èèyàn tí wọ́n fi máa wá owó tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ owó tó jẹ́ pé gbogbo wa kò sí bá a ṣe lè ní tó a padà fi gbogbo ẹlẹ̀ sáyé lọ náà ni ilé ayé àfọwọ́bà filẹ̀ mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá ìjọ kan náà ni gbogbo kìràkìtà ó pin so ìjọ tí ayé ẹ̀dá bá pin náà sì ló tán ẹni tó bá sì ti kú ni ẹni tó ti kú òmìnir tán ń gbé ń lọ bóyá lọ ìjòkó ẹ sódò ni bóyá sí ni bóyá sun náà ni kò lè mọ̀ so ẹni tó bá ti kú ó ti lọ́n ti ẹ̀ nìyẹn so kí wá là ń wálé ayé mọ́yà fún tá a sì jẹ́jẹ́ kí ló dé tá à ń fipá wówó òun náà yàn lọ sí hajj òní pé aṣọ tó fi tawaf tó bá ti dé kó fún ẹ ilé ayé yìí ó tún so lágbára ẹ̀rù sì tún gbúdọ̀ máa bàyàn kí wọ́n dẹ̀ tún máa rú àdéhùn téèyàn ó tún ṣe because ẹni tí Ọlọ́run sọ wípé ẹni tí ò bá lọ Mẹ́kà pé kò ní wà lùjọ náà and then bọ́lọ́run sì ṣe ròyìn ibẹ̀ yẹn Ọlọ́run fi sí number last pé tá a bá ti nípa ní ká lọ kì í ṣe Mẹ́kà tá a lọ tẹ́bí ó máa pàyàwó tí ó máa pọ̀ mọ́ so Ọlọ́run sọ̀rọ̀ fi rọ̀ wá lọ́rùn but àwa mọ̀ tí àwọn yẹn ṣe wá wà so desperate tó lẹ́fù yìí so kọ́lọ́ ṣàánú gbogbo wa kọ́lọ́ mọ́ fi wá sílẹ̀ so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ìrírí ayé kan náà látún mọ́ wá fún yín ọgbọ́n kan náà látún ń kọ́ra wa yìí because n tó ṣẹlẹ̀ ní o tí ò bá ṣẹlẹ̀ àwọn èèyàn ò ní máa sọ o tí ò bá ṣẹlẹ̀ àwọn èèyàn ò ní máa sọ so ẹ̀yin tẹ́ bá jẹ́ fans wa ẹ bá wa likes tẹ́ jẹ́ viewers wa ẹ likes ẹ comment ẹ subscribe ẹ bá wa share videos wa so we love you all thanks for watching.